ṣé gbogbo àgbáyé yóò tún dojúkọ làásìgbò epo rọ̀bì tó wáyé lọ́dún 1970 bí? Ojú ọ̀nà Strait of Hormuz tí wọ́n gbé tì pa lórí omi òkun fún bí oṣù kan báyìí, èyí tí kò jẹ́ kí ọ̀pọ̀ orílẹ̀-èdè máa rí epo rọ̀bì gbé lọ káàkiri àgbáyé mọ́, tí ń ṣàkóbá fún ọrọ̀ ajé àwọn orílẹ̀-èdè lágbàáyé, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ epo. Ó ṣeéṣe kí ogun tó ń lọ lọ́wọ́ lẹ́kùn Middle East ṣàkóbá tó pọ̀ ju nǹkan tó ṣẹlẹ̀ lọ́dún 1970 lọ. Lars Jensen tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa ìrìn àjò ọkọ̀ ojú omi àti ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí ní iléeṣẹ́ Maersk sọ fún iléeṣẹ́ ìròyìn pé ipa tí ogun Israel, Amẹ́ríkà àti Iran yóò ní lórí ọrọ̀ ajé àgbáyé lè burú ju nǹkan tó ṣẹlẹ̀ lọ́dún 1970 lọ. Jensen sọ̀rọ̀ yìí lẹ́yìn tí adarí àjọ IEAFB tó ń rí sọ̀rọ̀ epo rọ̀bì lágbàáyé sọ lóṣù tó kọjá wípé ogun tó ń ṣẹlẹ̀ ní ẹkùn Middle East lè ṣokùnfà rògbòdìyàn tó burú jù lọ lágbàáyé lẹ́ka epo rọ̀bì. Rògbòdìyàn tó ṣẹlẹ̀ lọ́dún 1970 lórí ọrọ̀ ajé epo rọ̀bì yàtọ̀ sí nǹkan tó ń lọ lọ́wọ́ báyìí. Gẹ́gẹ́ bí onímọ̀ nípa ètò ọrọ̀ ajé, ọ̀mọ̀wé Carol Knackley tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ Keystone Energy ṣe ṣàlàyé fún iléeṣẹ́ ìròyìn. Ní oṣù kẹwàá ọdún 1973, àgbáríjọpọ̀ àwọn orílẹ̀-èdè Árábù tó ń ta epo rọ̀bì sílẹ̀ òkèèrè fòfin de àwọn orílẹ̀-èdè kan tí Amẹ́ríkà kó wọn sòdí tí wọ́n ṣàtìlẹ́yìn fún Israel lásìkò ogun Yom Kippur. Èyí sì tún ní ṣe pẹ̀lú iye epo rọ̀bì tí wọ́n gbọ́dọ̀ máa wà láti ilẹ̀. Knackley sọ pé ohun tó ṣẹlẹ̀ nígbà náà ni pé owó epo rọ̀bì di ìlọ́po mẹ́rin iye tí wọ́n ń tà á lágbàáyé lásìkò náà. Ó ní èyí ló jẹ́ kí ọ̀pọ̀ orílẹ̀-èdè tó ń ra epo láti ilẹ̀ òkèèrè bẹ̀rẹ̀ sí ní ṣọ́ epo lò. Eléyìí ṣàkóbá fún ọrọ̀ ajé àwọn orílẹ̀-èdè àgbáyé. Olùwádìí ní ilé ẹ̀kọ́ gíga fásitì Belfast, ọ̀mọ̀wé tí Anand Eni, ó sọ pé ọ̀wọ́n gógó epo ti ṣokùnfà bí nǹkan ṣe ń wọ́n káàkiri àgbáyé báyìí. Èyí ní ipa tó burú jù lórí ètò àwùjọ káàkiri àgbáyé, pẹ̀lú onírúurú ìkọlù àdó olóró tí ìṣẹ́ àti òṣì sì tún ń pọ̀ sí nínú ìdílé látara nǹkan eléyìí tí wọn ò rí jẹ. Orílẹ̀-èdè Amẹ́ríkà àti UK ní àìrájájá ètò ọrọ̀ ajé ṣàkóbá fún láàrin ọdún 1973 sọ́dún 1975, pẹ̀lú ìpèníjà tó fa ìṣubú ètò ìṣèjọba Ted Heid lọ́dún 1974. Kí wá ní làásìgbò tó ń wáyé lẹ́ka epo rọ̀bì báyìí? Láti ìgbà tí ilẹ̀ Amẹ́ríkà àti Israel ti ń gbógun ti Iran láti bí oṣù kan sẹ́yìn, Iran ti ojú ọ̀nà Strait of Hormuz pa, ìgbésẹ̀ tó ti ń nípa lórí ìrìnnà epo. Ó ti ṣe ìdíwọ́ gbígbé epo rọ̀bì, gáàsì àtàwọn ohun míì gba àwọn orílẹ̀-èdè Gulf, ibi tí wọ́n máa ń gbé ìdá kan nínú ìdá márùn-ún tí gbogbo epo rọ̀bì àgbáyé máa ń gbà kọjá. Ààrẹ Amẹ́ríkà Donald Trump ti ń wá gbogbo ọ̀nà láti jẹ́ kí epo rọ̀bì gba ọ̀nà náà kọjá padà, tó sì ń béèrè ìrànwọ́ àwọn orílẹ̀-èdè tí wọ́n jọ ní àṣepọ̀ láti fi àwọn ọmọ ogun ránṣẹ́ láti dáàbò bo ojú ọ̀nà náà. Bákan náà ló tún ń dúnkokò láti túbọ̀ ṣe ìkọlù sí Iran sí tí wọn kò bá jẹ́ káwọn ọkọ̀ ojú omi tó gbé epo gba ọ̀nà náà kọjá. Àmọ́ Johnson tó ń ṣàkóso ètò ìrìnnà orí omi Vespucci Maritime sọ fún iléeṣẹ́ ìròyìn pé ọ̀pọ̀ epo rọ̀bì tó ti kúrò láwọn orílẹ̀-èdè gọ́ọ̀fù láti bí oṣù kan sẹ́yìn ṣẹ̀ṣẹ̀ ń balẹ̀ sáwọn ibùdó ìfọpo ni, àti pé ọmọ àtó tán. Fún ìdí èyí, àìsí epo rọ̀bì tó wà tẹ́lẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa pọ̀ sí i, kódà bí wọ́n bá sí ojú ọ̀nà Strait of Hormuz lọ́la. A máa kojú ìpèníjà ohun amúṣagbára kì í ṣe lásìkò tí ogun bá ń lọ lọ́wọ́ nìkan, bí kò ṣe lẹ́yìn oṣù 6 sí ọdún kan tí ogun náà bá ti parí. Tí ó ṣeé ṣe kí làásìgbò epo yìí eléyìí tó lágbára jù kó ju tọdún 1970 lọ. Knackley tó tún jẹ́ akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ Arab Energy Club
ó sọ pé ọjà epo ti pọ̀ báyìí lọ́jà àgbáyé ju ti ọdún 1970 lọ, tó sì jẹ́ pé iye epo táwọn èèyàn ń lò ti dínkù jọjọ. Ó gbàgbọ́ pé bí ó tilẹ̀ jẹ́ pé owó epo ń lọ sókè púpọ̀, ó ní èyí tó ń ṣẹlẹ̀ báyìí kò tó ohun tó ṣẹlẹ̀ nígbà náà. Bí ó tilẹ̀ jẹ́ pé iye epo tí ogun ń ṣe ìdíwọ́ fún pọ̀ báyìí, èyí tó wà lára àwọn èyí tó pọ̀ jù ní àgbáyé, ọjà àgbáyé ní àwọn ọ̀nà míì láti gbé epo gbà ju ti ọdún 1970 lọ. Ṣùgbọ́n Joe Hancock, adarí ẹ̀ka ìwádìí lórí àwọn ọjà ní 96 CIB sọ pé ìyàtọ̀ kan tó fojú hàn ni pé àwọn orílẹ̀-èdè tó ti gòkè àgbà tí wọ́n ti tó tán tí wọ́n ní ọ̀nà láti ṣàkóso rẹ̀ ní làásìgbò ọdún 1970 dojúkọ. Ó ní ìkọlù tó ń wáyé lásìkò yẹn ń ṣàkóbá fáwọn orílẹ̀-èdè tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gòkè ni, tí kò ní owó àtàwọn ilé-iṣẹ́ láti ṣàkóso ìpèníjà náà bó ṣe yẹ. Hancock ní gbogbo ìpèníjà tó ń wáyé lẹ́ka epo rọ̀bì ló máa wá sópin ní kété tí ogun tí Amẹ́ríkà àti Israel ń gbé ti Iran bá ti wá sópin. Ó wòye pé ìyàtọ̀ kan tó wà lónìí tó sì ń jẹ́ àǹfààní fáwọn orílẹ̀-èdè àgbáyé ni pé ó jẹ́ kí ọ̀pọ̀ orílẹ̀-èdè mọ bí ètò ọrọ̀ ajé wọn ṣe ń ṣiṣẹ́ tí ọ̀pọ̀ wọn sì ní epo ní ìpamọ́. Ohun tó dára báyìí ni kí ogun parí kíákíá, kí ìdúró rẹ̀ sì bá ẹ̀ka epo rọ̀bì. Èyí ni ohun tó ń ṣẹlẹ̀ lágbàáyé tí ìkànnì yìí gbé wá fún yín. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.